àfáwà al-mufliq àfáwà aláhán abiahán náà máa pèèyàn ní abahán ẹni Ọlọ́run fi jẹ ẹ̀mọ́ rẹ̀ iná ìlò rẹ̀ ìgbáyé rẹ̀ ẹ̀bùn gbogbo tó fún tó fi sórí ahọ́n fún àfáwà aláya ogun ọmọ àwọn ogo èèyàn ọmọ àwọn èèyàn olú ọmọ àwọn olú àgbà ọmọ àwọn àgbà àfáwà aláya kẹyọ̀ ń bọ́ ànábì ó jẹ́ yín lọ́wọ́ ju bí ìgbà tí wọ́n ta pure water nù tráfíkì ni. ẹ máa ń ṣe junú. ẹ wá gbé ẹ̀mí wa súnmọ́ ànábì ẹ gbé ẹ̀mí ànábì súnmọ́ dọ̀ wa. sallallahu alaihi wasallam. Ìbàdàn lẹ́wà lónìí ó yẹ ká sàmì rẹ̀ ẹ tún bá yọ̀ ń bọ́ ànábì in another dimension. aláya kò ní bàjẹ́ ọlá agbára àtàsí Ọlọ́run mọ́ẹ̀lẹ́mí ń kà mínísítà ẹ wo ṣé wù mọ́ ti rí Allahu Akbar Ọlọ́run ní jí ó bàjẹ́ tí ó bá jẹ́ pé màámi sẹ̀ kúnjó ní ni 1st of December 1995 December yìí ni ó pé 25 years kápẹ́ sì wà láyé ni ó súnmọ́ kí n tún yígi àwọn àti bàámi kí n ní kí aláya fẹ́ ní interest ẹ máa mú wa lọ. ìmọ̀ aláìkọkùnrin ó ṣe lè mọ kó ṣe lè wá dàbí dídìrín alòde kan jò lọmọ lóòkú ló bá gbórí léjì ká báyìí ẹ̀yin àbá kàkìbì ó tún mọ kọ mi mo mọ̀ á dáná àbá kàkìbì jẹ́ lọ́wọ́ ìyá ẹ̀ bá ń bẹ lọ́n tí ó pọ̀ ẹ̀ bá ń sọ fọlọ́n pé kódà kò kọ́ mọ́ jẹ́ ipá ọ̀tàn ká mi ipá ọ̀tá tó ní ilẹ̀ tí wà lórí èjì kan ipá alifatia nígbà tí lè nu bisimilayi. ẹ yà kú bọ̀ wá bàtà yorùbá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون فمن نكث فإنما ينكث على نفسه ومن أو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد دخلت دخول الأسد وحلت حول الهما أنتم النار وأنا الماء وطفاتكم والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون وإن جندنا لهم الغالبون لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صواب اللهم آمين مكي الله لكم جاجة فروا الله أكبر شيء موكي بابا وشعراني أبوريدو بابا نيوني دادون مين yóò jiyàn jẹ́ náà lọ́hùn àmọ́dẹ̀ẹ̀dẹ̀ bá ti mọ̀ lọ́rùn bá gbé tóbi mọ́ nígbà náà lọ́hùn wọ́n gbé tóbi àfiwọ́ tó bá dára rẹ lójú nìkan pé ó tún dọdún míì ní dákẹ́ ẹgbẹ́ lọ́hùn bá tóbi lẹ́ẹ̀kan sí àsìkò tẹ́ gbé máìkì fún mi yìí ìbá ni wọ́n ṣe nǹkan míì nǹkan tó gbé fún mi. látara ọlọ́mọ kí ànábì wa Muhammadu ẹ dákun ẹjá yòǹbọ ànábì ní dáadáa Ṣàránì ò lè yòǹbọ ànábì mọ́ amáyé tó ti yìn lájú ayé wọn náà aláàmà fi san wọ́n lẹ́san nínú sàárè lànàbì sọ pé udhkuru mahasina mawtakum wa kufu an masabihim dáadáa àwọn òkú yìí ni ẹ̀ máa rántí ẹmẹ́nu kúrò níbi àwọn àṣìṣe wọn èyí jẹ́ àmọ́ pé níta bá ń sọ nípa òkú nígbà tí ò bá sí mọ́ yóò máa bá ẹ yóò ń bọ́ ànábì lẹ́yìn kan sí
ẹ dákun ẹja kàsára sànàbí nìna látara nàbí wa Muhammadu kí n tó máa kí àwọn àgbàlagbà ní kalẹ̀ ẹja kí àwọn tí wọ́n ṣiṣẹ́ àwọn ẹni ẹ̀san tọ́lọ́wọ́n ọba ń fi kó wá ṣọmọ ẹ̀san fáwọn tó bí lọ́mọ bàbá mi àgbàtà ń tọ́lọ́hún ọlọ́run jò dáa fún yín ọlọ́run má ṣe wá ní adọ́run mọ́tọ́ bàbá kúta làádèrè ẹrù pẹ́yìn nìkan lẹ ṣe ṣéwù tí ń bá tún gbàkún dé ó ní gba Mẹ́kà ọdún yìí mo ní tí ń bá tún gbàkún bàbá Sheikh Suleimanu Faruku ti fún mi lẹ́kọ̀ọ́ ọlọ́run sì ní jó yẹ ọlá bàbá mi Waziri Al-Qadiri ọlọ́run má ṣàjáre yín pẹ́ mo máa ma ṣe báyìí ní kó bá lè tutù lára gbígbóná ti ṣàrá ní bẹ̀ lára mi kò yẹ kí n ti gba máìkì aláwo jẹ́ ní tó sọ pé ọlọ́run bá mú wọ́n sọ jù bẹ́ẹ̀ lọ níjọ́ tí wọn ò bá sí mọ́. àwọn àgbàlagbà tí wọ́n ṣe eré tí wọ́n tọ́jú ọmọ ọlọ́mọ tó gbàgbé ọmọ tiwọn bí n bá dọ́dọ̀ bàbá wa Ahmad Rifai abikan ṣàrá ní ti báàlì kí n bà wọ́n lẹ̀ fún mi ríyàn yìí gẹ́gẹ́ bí n ti àpẹẹlẹ ànábì sọ. afáwa ṣàrá ní ọmọ wa ná mi 200 naira gbígbà tí o mọ tó fẹ́ fowó ṣe mọ́ ó ti dìtàn náà nù ni. ẹjẹ́ ṣe eré kábà lè dìtàn rẹ̀ torí pé bọ́lọ̀bọ́lọ̀ àbọ̀ ń bọ̀ lórí ọmọ kó wá ṣe bọ́ máa dámọ̀ náà làkábà mú. ṣé bọ́ máa dámọ̀ náà làkàdìrán wọ́n fọ́tàrí sẹ́nu wọ́n fọ́fọ́ di yòókù lókun ẹ bá lọ bàrùbá kẹ lọ́ọ́ ṣe dàbára ẹ̀mí ò rájà àdágòdó tó lè ra Allah àbò ń bẹ níbí ẹ̀mí ò rájà àdágòdó tó lè ra Allah o tó lè kí ọlọ́run má ṣe ẹ̀san fún kó wá tó lè kí ọlọ́run má ṣe ẹ̀san àwọn ẹni ẹ̀san ọlọ́run jọ báwa kí àwọn àfa wa. ọlọ́run jọ báwa kí àwọn àfa wa o kó fèrè jù wọ́n gbà wọ́n lọ́jọ́ ìdájọ́ ìlú ló yàtọ̀ọ̀tọ̀ iṣẹ́ kan náà ni wọ́n ń ṣe ìpèpè sójú ọ̀rọ̀ ọlọ́run ọba náà ni wọ́n ń pèpè sí àtàfà àbàdà àtàfà ọlọ́rẹ̀ àtàfà ọ̀fà àfà ọlọ́run ọba náà ń gbogbo wọn. ìyá káàkiri ń delu Ṣakí táyé bẹ́ẹ̀ bá gbà mí àfáwa Ahmadu awẹ́lẹ́ ń jẹ́ mbẹ́mbẹ́ àfá bàbá wa Sheikh Abubakari agbárí gidoma tó dájú àfá wa yẹgbẹ́ sọ̀rọ̀ ń bẹ lù Ṣakí nílùú Ọ̀fà ẹ̀ṣẹ̀ jẹ́ máa tó bẹ́ẹ̀ bó ti wá lálẹ́ inú ni àfá wa Muhammadu Raji afẹ́lẹ́lẹ́ ìlú Ọ̀fà ọpẹ́ ló yẹrú ọlọ́run àfá wa Abdul Gani Azarailu bàbá wa Jamiu Bulala ló sọ lórúkọ bẹ́ẹ̀ wọ́n ní sèfì rẹ̀ yìí ti pọ̀ jù ìwọ́n ti dàsàrà ìlú fún gbogbo àwọn ọ̀tá rẹ̀ Abdul Gani yìí lórúkọ wọn Muhammadu Raji arọ́jọ mbẹ́lú Ọ̀fà àfáwa Mudasiru Bintilaye ìlú Ọ̀fà àfáwa àgbà ayégbàmí à ń bẹ̀ Osmanu ìlú Ọ̀fà àfáwa Mustapha Zugululu ìlú Kirun ayégbàmí méjì níbẹ̀lú Ṣàgámù bẹ́ẹ̀ ni ìlú Ìwó bàbá mi tántọ́lọ̀ wọn wá Ahamadu méjì níbẹ̀ nílùú Ìwó a ní Ahamadu Arórẹ̀kí Ahamadu ilé amí Abdul Baqi ń bẹ́nu wọn olùkọ́ àgbà ilé àwọn àfáàgbà nílùú ìlú Ìwó náà ni wọ́n gbé nínú ilé kátà ìyàjú ẹ̀ ọmọ àwọn tí ń bá ń bẹ̀rẹ̀ yóò máa jẹ́rìí sí bẹ́ẹ̀
àfáàwá Junaidu ń bẹ́ ń bẹ́ Jìrìjìsù ń bẹ́ nù wọn nínú ilé kẹta yẹjú ẹ báàdà kúnlẹ̀ àfá ìlérè tó ṣẹ̀ṣẹ̀ lọ àfáàwá Akínládé ìlú Ìwó àfáàwá Umaru ìlú Ìwó àṣeyìkò alimi janta. ẹlẹ́gbẹ́ bá ń pariwo ṣéèkù. gbé má jìnlẹ̀. ẹni bá gbaṣọ lára rẹ̀ ń ta gbangba tó wá lóhun ó ṣe kínní kan nínú kọ̀rọ̀ ọdún ilé ẹjọ́ mọ̀mọ́nà. àfáàwọ̀ àpọ́nlé ànábì nẹ́tíwọ́kì ní fùlù púpọ̀. àpọ́nlé ànábì wọ́n sọ kínní kan láyẹ̀ká wọ́n sọ wípé ibi tá a ti lẹ́ni kú ò wípé máa lọ kú onú ilé wa ẹni tí ń bẹnu yàrá sì sọ pé máa bọ̀ wọ́ la fẹ́. ọ̀rọ̀ ni ẹ̀ èmi gbọ́ yé bàbá mi tá ń tọ́lọ̀ wọn bá ẹ̀yin ní agúnmu òṣòwò ẹ dákun ẹ̀ bá ń ṣiṣẹ́ ikú. agúnmu òṣòwò náà ni olóríire èèyàn tí ń bá ń pínre káàkiri fún gbogbo ọmọ ènìyàn. àmọ́ ẹ jẹ́ lọ́mọ wípé gbogbo àwọn tó bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ rẹ̀ náà kan ni ó jọ́ gúnmu òṣòwò fún. ẹlòmíà fẹ́ kọ ẹlú bábu ọyà àwọn àgbàlagbà lẹ́yìn tó jà sí pé ò sì rí bẹ́ẹ̀. tá ń bí mi tí wà ní ti bàbá tátọ́lọ́ bò ó ní. ẹ jẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níta bá ṣe yóò dìtà. ọ̀tá fàsókè tó rí jòbórí ni ẹ̀. bàbá yìí ò bá rí ọ tọ́lọ́run bá rí ọ. o má jẹ́ nsàlábà rẹ pẹ̀lẹ́nu. àyè tí mo wà yìí ti dàyé agbára. mo sì máa wí fún mo ti máa ń wí fún ọlọ́run mọ́ṣẹ́ mi lọ́mọ kéwú tí ò nílé kúnlẹ̀ fáwọn àfọ̀rẹ́ gbogbo ààyè. ọjọ́ orí kọ́ ànábì ò sì faṣọ yòòyìn àwọn ẹni ọlọ́run ọba nítòsọ̀ ni pé rúbọ àṣà àṣà àkùbárà law aqsama ala Allahi la abarra mélòó ẹni tẹ́ẹ̀rí tẹ̀sẹ̀ pé kó sì kú ò lọ́nà. àṣeyìkò tukuru àlàyé bàbá wa ní Ìbàdàn gálí àlàyé àṣeyìkò Ahmadu sọmọgbé àlàyé bàbá wa ní kọ̀rọ̀ bàbá Bàtúrè bàbá wa ní ìṣòro bàbá Mẹ́màsà àlùfáà wa Adam Ali lórí ẹlẹ́kùn ẹ̀ bá ń pariwo ṣéyíkù alimari kasi Adam Ali lórí agbógun mati Adamu àrọ̀yọ ala kulli fannin Adam Ali lórí bàbá mi àgbàtà tọ́lọ̀ wọn bá ẹlẹ́kùn tí má ti ń dárúkọ bẹ́ẹ̀ máa ṣe ṣéyíkù. bàbá mi àgbà Sheikh Abdul Qadir Muhammadul Jami Amirul Jaysh tàntọ́lọ́hún. ẹni kò mọ̀ ẹni mọ̀ kó Amirul Jaysh ìlú Ìbàdàn. Adam Ali lórí Adama nínú àmọ́ pariwo lọ́dọ̀ bàbá Sheikh Suleimanu Faruku tó ní aláya ó pẹ́ ájíwò lẹ́nìí. ó dè Mẹ́kà ọlọ́run ọba náà ló jẹ́ nsọ wọ́n ní Laylatul Qadri Sheikh Suleimanu Faruku Laylatul Qadri bẹ́ẹ̀ ni tọ́já sí pé tó bá ṣorí ẹ̀ka fún yàn. Hayyakumullahu alimarkazi Adam Ali lórí Adam wọ́n gbọ́ lọ́jàrá Olúwa ló máa ń ká wọn. nínú ọtún ni Sheikhuna Kamali Al-Adabi Mufti Ìlọrin yóò dáfẹ́ tó pariwo Sheikhu ni Mufti àkọ́kọ́ fúlù Ìlọrin. bàbá oníwà pẹ̀lẹ́ bàbá ní máa sìn gbà
nínú àtúnì Sheikhuna Lagbaji Sheikhu Yusuf bàbá Lagbaji nínú àtúnì àfẹ́sìn ní òbí wa èyí ti tẹ́ agbẹ́rù ṣọ́kùnrin dáadáa Abdul Maliki ẹ̀sìn ní òbí wa ṣàǹsọ́mọ bàbá tátọ́lá wọn bá lù ní àfáwà ẹ̀sìn ní òbí wa Sheikhu Salihu ẹ̀sìn ní òbí wa Abdul Rahman ẹ̀sìn ní òbí wa Sheikhu Isa ẹ̀sìn ní òbí wa Sheikhu Barham ẹ̀sìn ní òbí wa Sheikhu Musa ẹ̀sìn ní òbí wa La ilaha illallah nínú ọ̀tún ni Sheikhuna Salati alufawa inda yawmun la yawmayni la ilaha illallah yawmun la yawmayni inda Salati a ṣiṣẹ́ pamọ́ ni ẹni tí o bá save owó o lè withdraw ní báńkì gbogbo àdúrà náà kọ́ la fi ń tọrọ nǹkan wájú ọlọ́run ọba gbogbo la ilaha illallahu ẹja máa fi pamọ́ àsàlátù tí bàbá wa ìdásàlá tí fi sọmídẹ́pọ̀ ìjọ tí wọ́n kọ́kọ́ ṣe náà kọ́ lórí bẹ́ẹ̀ wọ́n tọ́jú rẹ̀ pamọ́ ní àwọn ayọ̀ lẹ́yọ̀ kankan ìdásàlátì ẹjẹ̀ ń lọ lùbàdàn àfáàwà lókè gẹ́gẹ́ bàbá Alamu Abuza Alamu nínú àwọn wàlíyù ọlọ́ọ̀bá náà ni wọ́n wà Sheikhu Musa Alamu ẹ̀dọ́gbọ̀n ẹ̀ máa ń ṣe Sheikhu ní dáadáa Sheikhu Musa Alamu Sheikhu Musa Alamu bẹ́ẹ̀ ni o bàbá ọlọ́rẹ̀ ń bẹ́nu wọn bàbá mi àgbà lókè gẹ́gẹ́ ń bẹ́nu wọn àfáà wa lókè ààrẹ ń bẹ́nu wọn bàbá wa àgbà Abdul Salami bàbá Lámúnigun ń bẹ́nu wọn bàbá wa àgbà Lánàṣẹ ń bẹ́nu wọn bàbá mi àgbà lókè sẹ́ni ń bẹ́nu wọn àfáà pọ́pọ́ ń bẹ́nu àwọn àfáà lùbàdàn la ilaha illallah àwọn àgbàlagbà tó mọ àwọn àmì rí báyìí pé bẹ́ẹ̀ ni àfáà Kàránṣí la ilaha illallah àlùfáà Kàránṣí àlùfáà Kàránṣí ẹ wọ bí bàbá wa alánàmú yẹ bàbá Àlàmú yìí ti ń ṣe wọ́n ná 100 naira wọ́n tún wá dá dúró bàbá wa Sheikh Murtada Alamu èyí jẹ́ àmọ̀ wípé abájọ ẹni tẹ́yà bá bí ẹ̀yà ọmọ tẹ́yà bá bí ẹ̀yà rẹ̀ náà ní í jọ bí bàbá wa àgbà Sheikh Suleimanu Faruku náà ti máa ń naná rè bàbá mi àgbà Murtada Alamu àfáà wa ní mádùn bẹ́nu wọn mọ̀nàkà yìí ọlọ́njẹ́rì yìí pé ẹ ṣeun nínú wọn tún ní Shazali Sambo Shazali nínú ọlọ́wọlé ìyẹ́dẹ́gbẹ̀ẹ́ máa ń gbọ́dọ̀ Sheikhu àfáà wa àgbọ̀n wà sálẹ̀ tẹ̀ní tòwúrọ̀ ẹni náà lọ́mọ àwọn àgbàlagbà tànà àpótá àlànà tẹ̀ní ẹni tí ò bá lójú nínú ẹ̀ sọ pé ọmọ ni ẹlẹ́kùn ẹ̀ bá ń pariwo Sheikhu intafi ṣe tí ó dùn mọ́ mi nínú yáyá àfọ́ oníwàásí lọ́wọ́ lẹ́yìn gbogbo ẹni tó bá fẹ́ bí mi ológun ẹ dìde fún wọn ẹ wá máa ṣe Sheikhu Shazali inda Salati Shazali Sambo ẹlẹ́kùn ẹ̀ bá ń pariwo Sheikhu tí wọ́n fi jòkó àdúró nìyẹn Sheikhu hasbunallah ẹlẹ́kùn ẹja jòkó Shazali Sambo nínú àwọn tá a lè gbàgbé lu Ìbàdàn àfọ àwọn àkọlé ànábì Adédìbú ń bẹ́nu wọn mọ̀nàkà yìí sọ́bẹ̀ náà ni Adédìbú mú Fúlàní òun bẹ́ẹ̀ ni Adédìbú mú Fúlàní òun
àríṣekọ́lá ẹlòmíín bẹ bàbá mi àgbà tántọ́lá wọn bá fọ́tò olówó lọ́wọ́ bá ó da bẹ́ẹ̀ sì ni wàlígù ọlọ́wọ́ bá ní. bàbá wa àgbà káàtì bí ń bẹ́ nù wọn adágún ẹ̀ bá ń ṣe ṣéyíkù àfáà wa ọlọ́run ẹ̀ mo ti dárúkọ wọn lẹ́ẹ̀kan. bàbá mi àgbà bá zùlù kí lè sọ. bẹ́ẹ̀ ni bàbá mi àgbà nájímù jíìnì àlìkùbúrẹ́ nájímù jíìnì àlìkùbúrẹ́ bàbá alásìláàrù bàbá alásàlátù bàbá jẹ́jẹ́ bẹ́ẹ̀ bá ma tàná ẹ̀ wo tàná lára tẹ̀ ní bàbá Muhyiddin bàbá mi àgbà Muhyiddin nájímù jíìnì àlìkùbúrẹ́. nínú wọn tún lè mo ní àríṣekọ́lá ń bẹ́ nù wọn adédìbò ń bẹ́ nù wọn amúfúlání ń bẹ́ nù wọn àfáà mi àpẹẹlẹ ànábì lára wọn tún ní Sheikhuna Latifu nínú wọn tún ní Aburidọ́ Sha'rani Aburidọ́ náà ti darapọ̀ mọ́ wọn lẹ́nu ni Abdul Wahabi ìpàdé ìdìgbà kan la ilaha illallah. Sha'rani ìpàdé dìnnú ẹ̀mí Aburidọ́ Sha'rani mo ń fi àǹfààní kí níbi tẹ̀wá Ahmad Al-Rifai àfáàbí kan bí n bá ti dárúkọ àǹfààní náà kò sí ní tábùrìdọ́ ò lè ṣe fún yà. Aburidọ́ Sha'rani ìpàdé dìgbà kan ó ti tán náà nù. ó ti tán lẹ́nu la ilaha illallah Aburidọ́ Abdul Wahabi Aburidọ́ Sha'rani bisimilahi kuru wallah. ọ̀dà ya Rasulallahi Rasulallahi ìyàwó ilé edu ẹ̀yin lè kọ́kọ́ dìde mọ̀ títa yín mọ̀ Rasulallahi ẹ̀yọ̀ngbó oníṣẹ́ ńlá ẹ kígbe Muhammadu ẹ kẹsàrà sànà ànábì Muhammadu mẹ́kẹ̀ni ń kọ́ mi ànábì Muhammadu kò sí irú oníṣẹ́ ńlá o kò sí irú Muhammadu ẹ̀yọ̀ngbó oníṣẹ́ ńlá Rasulallah Rasulallah ẹ dìde kẹ́mi fún Ànábì mọ̀lẹ́ka yìí ya Rasulallah Rasulallah Ànábì Muhammadu Rasulallah ìkìlì inú ẹjọkọ Allahumma salli ala sayyidina Muhammadin. Allahu akbar kabiran. Afawana Sheikh Alaya Ibn Najibun. Akramakumul karim. Ọmọ ẹ̀sà ni wọ́n máa jẹ́, ọmọ akin ni wọ́n máa jẹ́. Allah. Àfáwa Alaya àdúrà tèmi sọ́lọ́ ni kó má mú adùn kúrò lórí ahọ́n yín. Àmín. Torí ahọ́n tí ń fọ dídùn a tún máa fọ ìkorò. Ìyàtọ̀ díẹ̀ àbí tó pọ̀ ó wà láàrin àsìwí òun àti àsìgbọ́. Méjèèjì ọlọ́run mọ́dẹ sí i. Àmín. Ọlá agbára àtàṣe ọlọ́run. Àmín. Wala hawla wala quwwata illa billahi aliyyil azim. Nígbà tá a wà ní alukọ pé à ń yòǹbó àná Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní waliyun bóni waliyun bakiyatu salaf salihin tí mo sọ lẹ́ẹ̀kan wípé khairul abunahi sirrul ajdad. Àṣírí àwọn ẹni tàná bàbá wa Maulana Sheikh Shazali Zambo ẹni tó bá wí bẹ́ẹ̀ ò ní gba débìtà láti nípínlẹ̀ tó mọ́. Intel lè fi ní káwọn èèyàn ó ṣiṣẹ́ tí wọ́n ó ṣe ní kẹ́ ẹ sọ̀rọ̀ nípa owó. Kódà àlìjánà kò yí àwọn èèyàn sí mọ́.
lókè àdéhùn bẹ̀ yẹn ẹnìkan máa ń pèrun wọ́n wá lásìkò òrùn tó ó sì ti ra àmàlà tí ó jẹ wọ́n wá gbá àmàlà kalẹ̀ àsìkò òrùn títú ẹja lọ kí òun làdá ní ẹ̀ ní pèrun ni ó ní ẹ wá tó bá ti jẹ́ pé ẹ fẹ́ máa rọ́ọ̀sì mi ni àlìjánnà tá a fẹ́ wọ̀ gan ájà wọ bẹ̀ ni ẹ jẹ́ mi ó jẹun tán tí yóò bá lókun lóko ní àlìjánnà wọ̀ Allah. àlìjánnà ò tún yáwọn èèyàn sí ṣùgbọ́n owó ẹni ó bá fẹ́ rí àláàtì kíní kan mílíọ̀nù nínú àkáǹtì ẹ̀ sọ pé Sambo sọ pé ṣé fún bàbá sásì ni ọmọ àwọn ẹni ọlọ́run ni ẹ wò wọ́n bí ẹja tó wà nínú aquarium bọ́dì náà tutù ojú náà tutù Allah. ìrísí náà tutù púpọ̀ abẹ ọlọ́run kó jọ nínú ọlá rẹ̀ ọlọ́run mọ́ tì í gbọ̀ngbọ̀n Àmín. ọlọ́run mọ́ tì í gbọ̀ngbọ̀n Àmín. ntọ́ tó rí lọ́rọ̀ yín tí ó fi wá ní ẹ̀yìn èèyàn ẹ mú mineral sí mi lọ́rùn ọ̀rọ̀ rẹ ti já sí mo ṣe ń fẹ́ ọlọ́run mọ́ jẹ́ ó ṣẹlẹ̀ sí yín Àmín. ọlọ́run bàbá tẹ̀ ń rólé fún Àmín. ọlọ́run kó bàbá wa àgbà Sásì ní Sambo wọ́n jíṣẹ́ náà ayé gbọ́ ọ̀run mọ̀ Allah. àfa àwọn àfa La ilaha illallah. ọ̀gá àwọn ọ̀gá Allah. akin àwọn akin akin tí wọ́n kọjá akin dídìrín Allah. èèyàn nú àwọn èèyàn ó rí ní abó owó bẹ̀ ọba wa Sásì ní Sambo bisimilahi kulu wallah hadiyatan wasilatan ila ruhil karim bisimilahi rahman rahim Qul huwa Allahu ahad. Allahu samad Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan wọlé ahad. abẹ́ gígùn mi àlàáfíà fún bàbá wa tòní Àmín. wọlé la ilaha illallah Àmín. muhammadu rasulillah sallallahu Sallallahu alaihi wa sallam. alayhi wa sallam. nígbà tó sì ti rí báwọn kò ṣẹ̀ṣẹ̀ nílò kí a tún máa dá ọ̀rọ̀ sí mẹ́fà mọ́ ení ẹ̀wá ní mo jọ́rò yá bàbá wa Sásì ní Bẹ́ẹ̀ náà là ń lọ báyìí. Sambo tòní ọ̀dọ̀ wọn náà lá máa lọ Ibà. Allah. wọ́n bá wa sọ nípa shakhsiyatu Sheikh Adam Abdullahi Al-Alori Àmín. bàbá oníbùmọ̀nì Eh. bàbá Sheikh Adam Allah. sọ pé radiyallahu ta'ala an Radiyallahu ta'ala anhu. tó o bá wí bẹ́ẹ̀ ìwọ ló bí olú ọmọ Radiyallahu ta'ala anhu. géńgbé mọ̀ akin mọ̀ ìmọ̀ tó kọjá mọ̀ bàbá Sheikh Adam wọ́n kọjá ẹni táwọn máa ń gbéṣẹ́ gbé àfáà kan ọlọ́run kan máa ma dá wọn bẹ́ẹ̀ ó sì gbé wọn kalẹ̀ bẹ́ẹ̀ La ilaha illallah. ẹ̀dá bí irú wọn wọ́n púpọ̀ nínú ẹ̀dá bàbá Sheikh Adam Abdullahi Al-Alori ẹ bá wa ṣe àbí kí ló dé ń bàdàn báyìí. àwọn ni wọ́n sọ nípa wọn. kó tó wá di pé a lọ sọ́dọ̀ wọn